so ó ní àwọn kankan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn bẹ̀ tí mo dẹ̀ try láti fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ because àwọn èèyàn believe pé mo burú àwọn èèyàn believe pé wàhálà mi pọ̀ but ṣé ẹ mọ̀ pé ẹni tó wọ́n ní ẹni bá wẹjú òun lẹ̀rù máa ń bà bẹ́ẹ̀ni ṣé ti eyín téèyàn bá dúró síwájú yín tẹ́ni yẹn dẹ̀ ń de abarapá wájú yín ṣé mọ̀ pé yín tó ẹ rí kinní yẹn ẹ máa jẹ́ra pàtìpàtì àwọn tí kò rí wọ́n máa ní pé ó ti sínwín ni so everything I'm doing I have my reasons for it meanwhile Sherry PA Egbin I don't know what she wants from our family ṣé I'm still saying it whenever tí wọ́n bá ka property Egbin pé nǹkan báyìí ló kọ́ lẹ̀ tí wọ́n bá sọ fún mi ní pé Àgbékẹ́ o Egbin ní ká fún ẹ ní 5,000 màá sọ fún wọn pé 5,000 yẹn ní orúkọ mi mo tún fún àwọn ọmọ ẹ̀kún ẹrù wọn ni. Ṣé you don't understand so I don't want it. Látijọ́ tẹ́gbin ti kú mi ò tí mú ó kéré jù ṣíbí nínú ilé ẹ̀ fi jẹun débi pé mo fẹ́ jogún ẹ̀. Ṣé you don't understand. Nígbà tí sísá mi máa kú kó tó kú àbúrò mi tó tẹ̀lé mi ó lóun máa gba ṣọ́ọ̀bù fún tó fi kú kò gbà fún nígbà tó kú tí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí kígbe Egbin ti jẹ́ ń fara sínú kú o I went ahead láti rẹ́ǹtì ṣọ́ọ̀bù yẹn fún mo dẹ̀ gbà Egbin ò tí pé wọ́n mọ̀ last born wa tó wà ní Alákùkọ tó ń gbé nítòsí Egbin bẹ̀ ikọ́ má bàbá mi ṣẹ̀mí ẹ̀ ló fò mo tún wá mú òun náà wá sínú Sùúrùlérè níbi tí mo ń gbé mo tún gba ilé fún òun náà níbí Egbin ò tí pé wọ́n mọ̀ tí mo ṣe kínní yẹn I don't have money I'm not rich but alhamdulillah in every way Ọlọ́run gbàdúrà mi nígbà àti tọ̀dọ̀ mi ṣé you don't understand ṣé wá rí PA yẹn angel of devil ní gẹ̀yìn sí Egbin agent of devil ní gẹ̀yìn like mo rí bí ẹni tó dìídì aláyànlé òun ní gẹ̀yìn sínú ayé ẹ̀gbọ́n mi bọ̀ tó fi kú kò rí ṣé mọ̀ pé ńgbà míì ẹni tí náà bá ń jó àbí ẹni tí mi kò ní mọ̀ bọ̀ àwọn èèyàn tó wà lágbègbè ẹ̀ àwọn èèyàn tó wọ́n máa mọ̀ pé ikú lẹ́ni yìí fi ń ṣeré kò ń ṣàrùn ṣe rí nígbà tẹ́gbọ́n mi ṣì wà láyé tí n bá lọ síbẹ̀ I'm never for one day mi ò wà happy pẹ̀lú àwọn people yẹn rí because ṣe rí mo ìwà mi ò kí ń ṣe wòlíì that's the reason why if you go to my TikTok bó ṣe ẹni àbó ṣe wù mí ni ṣé you don't understand ẹ má rí mi bíi pé àbúrò wòlíì àbí kẹ́ fi tie life me down I won't take that from anybody this is me know me for who I am ẹ má calculate mi pé wòlíì ni mí and ẹ lè ti torí ọ̀rọ̀ ẹnu títí yín kẹ́ dè mí mọ́lẹ̀ pé kí life mi má continue pẹ̀lú my person you can't change me because many people ti bá post the comment ọjọ́ mélòó lẹ́gbọ́n ẹ ti kú tó bá dùn ẹ́ di odò kó lọ kó sódò kó àbí kó di transformer mú ò lè dí life mi lọ́wọ́ I'm not a media person mi ò wá anything fame lórí media I'm just making myself happy. ṣé wá rí jẹ́ òyìn tí bá ń parọ́ mọ́ o èmi nu Ọlọ́run torí gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn mo dẹ̀ ń sọ ní pé ìjà tí mò ń jà yìí tó bá jẹ́ wípé lórí àbòsí àbí lórí pé mo fẹ́ jogún ẹ̀gbọ́n mi ni mo fi ń jàjà tí mò ń jà yìí ní gbogbo ọ̀nà ní kọ́lọ́run ti dójú tì mí àmọ́ tó bá jẹ́ pé intention mi ni wípé ogun tó jàyà kó má ja ọmọ ní pé kí ẹ̀tọ́ àwọn ọmọ yẹn kó má hà ní pé káwọn tó lè jà àwọn ọmọ yẹn lógun kó má wà ní ìkí ẹ̀ wọn ní pé kí gbogbo nǹkan Egbin kó má ráre tó bá jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí bá ń pe Ọlọ́run kò ní ṣàì jẹ mi ìjà táwájà yìí lágbára Ọlọ́run olúborí ni mo máa jẹ́ mo máa borí wọn ni ṣó ti yé yín ṣé rí PA yìí mi ò mọ nǹkan tó fẹ́ I don't know nígbà tí Egbin wà láyé àwa tá a jábúrò Egbin gan kò jẹ́ ká rí wọn súnmọ́ bàbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín àbúrò wọn sí wa kan náà wà pẹ̀lú wọn ṣe rí àwọn méjèèjì Ọlọ́run gbọ́dọ̀ yan ẹyọ kan tìyàn débi èèyàn olórí burúkú méjì bẹ́ẹ̀ àbí kò yé yín tí a bá dọ́dọ̀ sister tí n bá dọ́dọ̀ sister mi ọlá pé mi mo jẹ́yàn kan tó burú díẹ̀ o ò lè yàn fún mi mo mẹ̀tọ́ mi o ò lè bá mi sọ fún mi pé báyìí ni màá ṣe life mi
ṣe rí àwọn àbúrò mi tó tẹ̀lé mi kégbin tó kú ọdún kan ó pé tó ti rí àwọn gbẹ̀yìn. tí wọn ò fojú kégbin ọ̀run rárá. tí kò fojú kégbin èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ pé mo nágídí mo ṣe kinní tó January ni mo ti fi ojú mi báyìí kan egbin àfìgbà tó di April 25th àwa èsì yóò ṣiṣẹ́ wá gbé fáànù yẹn wá síbí ṣé ń gbọ́ mi sà. àgbọ̀yé àbútí ìwé. nígbà tó di January 25th ẹ̀gbọ́n mi pè mí pé kí n bóun lọ wá gbó bí hospital kó fẹ́ wá tẹ́sítì ara òun níbẹ̀ bọ̀ kò ṣiṣẹ́. Hello. mo ń bì. ní April 25th àbí 24 ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Wednesday egbin kú ní Saturday. Meanwhile nígbà tó di January 10 egbin jẹ́yàn kan ṣé kí n lò fún ní bóyá ó wà arrogant ni kí n lò fún àbí òpè understand ẹ mọ̀ pé àwọn èèyàn kan ó lè jẹ́yàn tó enlighten èèyàn kó má enlighten ara ẹ̀. bẹ́ẹ̀ni. o lè máa la ojú èèyàn kó jẹ́ pé ojú ti ẹ̀gbọ́n ti fọ́ sí ara ẹ̀ ṣé you don't understand so pápápá ó máa ń wéèsì náà nígbà tẹ́gbin wà láyé dádùá wọ́n sọ fún yín pé egbin cannot be both of 1 million lórí àbúrò ẹ̀ kankan pé mo ná fún àwọn ọmọ yìí rí 1 million gan lọ fà èmi sì máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ nǹkan tí mò ń gbà ni wípé ó máa ń fún ọṣọ lọ́wọ́ ti tọ̀dọ̀ mi so tó bá dẹ̀ ránṣọ lọ́dọ̀ èmi máa ń rówó ní ààrẹ. ok iṣẹ́ tẹ́lọ̀ lẹ́yìn ṣe tẹ́lọ̀rìn lẹ́yìn ṣe àbí. bẹ́ẹ̀ni òun lélẹ̀. ok. tó ti yẹyin èmi lèmi máa ń ránṣọ fún tó bá gbéṣẹ́ fún mi mo máa ń rówó lára ẹ̀ but aside kó gbéṣẹ́ fún mi mi ò lè lọ bẹ́ẹ̀ gbọ́n mi báyìí sí pé màmá nǹkan fún wáìdí ẹ bá mi òun wáìnì ara mi ṣé you don't understand ṣe wá rí èmi ṣì wá ní èmi súnmọ́ dáadáa ọ̀rẹ́ ẹ̀dẹ̀ mi ọ̀ṣẹ́ wá ráwọn àbúrò mi wọ́n jìnnà sí àwọn níwọ̀n ẹgbẹ́ 50 mi kò ń ṣe ẹgbẹ̀fà ṣó ti eyín débi pé tí mi mọ tí àwọn tá a bá débi bẹ̀ ara máa ma ní àwọn tó jẹ́ sí èyí àti àbúrò mọ́mú wa wọn ò ní fún wa ní space láti bá ẹ̀gbọ́n wa sọ̀rọ̀ débi tá a fẹ́ súnmọ́ ṣé nǹkan tí mo ń sọ yìí wọn ò ní fún wa ní space nígbà tí Egbin lọ sí Amẹ́ríkà tó dé àbúrò wa tó jẹ́ last born màmá wa ó fẹ́ lọ kí Egbin pé àwọn dé láti Amẹ́ríkà ẹnu géètì lọ ti pàdé ẹ̀ tó ti ń bí pé ṣo pẹ̀gún ẹ̀ kó tó wá ó ní rárá wọ́n ní kó dúró wọ́n wá lọ bá Egbin lókè mi ìmọ̀ bóyá Egbin wà nínú ilé o mi ìmọ̀ bóyá kò sí nínú ilé o tó gbà tó padà wọ́n sọ fún ọmọ yẹn pé ó ní kó máa lọ kó chaàtì òun. Wow. wọ́n bí o. Àgbọ́yé. So many things like that. Nígbà tí Egbin ó tiẹ̀ ti ṣàwọn oríṣiríṣi nǹkan lọ sẹ́yìn wọ́n ti fìdí Egbin tó yẹ pé kò gbọ́ nǹkan kan tẹ́nibọ̀dì sọ àfẹ́mí nìkan lèmi máa ń bá pò ó pé no ṣe kínní kò yẹ kí kínní rí bẹ́ẹ̀. but Àgbékẹ́ pa yìí wọ́n ti yọ wà ó tọ́dún mélòó tó ti yọ wà lọ́dọ̀ ara wọn. Bíi 9 years. 9 years. ọmọ olùkọ́nà nìyí ni àbọ̀jọ ṣe kékeré báwo lè mọ̀ra wà ní ìpàdé ṣé yìí ti ẹ̀ mọ̀ pa before now dáadáa. ṣe rí ọ̀rọ̀ ìlú tẹ́ sọ yẹn ṣẹ́gá wa wọ́n sọ fún wa pé ọmọ Oǹdó ni wá because àwọn ò bá dádì wa gbé mọ́mì wa ló tọ́ wa ṣé ẹ gbọ́ sà kò dẹ̀ sí ìgbà fún orí ta fi wọṣọ́ pé à ń lọ sóńdó ṣé you don't understand but ọmọ Oǹdó ni gẹ́ọ̀ yẹn náà ọmọ ilẹ̀ Olújí làwà àbí ṣé Òkègbó ni àwa ṣóyé according to because àwọn òde bẹ̀rẹ̀ but pa ọmọ Oǹdó gbọ̀ngàn tó jẹ́ pé Oǹdó ó ṣèdè. Meanwhile nígbà tí Egbin ṣì ń gbé lọ́dọ̀ kan wọn ní Kọ̀tún ó máa ń wá sí chọ́ọ̀chì Egbin ṣó ti yé yín so ibẹ̀ ló ti mọra wọn
olúwo kókó ó ṣáà fáìn ìwé ẹ̀ láti enter life Egbin ló fi enter life kò dẹ́ ṣe pé bóyá wọ́n máa ń sùn tì bíi pé wọ́n wà ní church Egbin dáhùn èèyàn lóhùn níbẹ̀ nígbà yẹn ó bá ń gbá ó bá ń máa wò gbọ̀ngbà tẹ́gbin fi ọkọ ẹ̀ lẹ̀ because gẹ̀ yẹn ọkọ ọlọ́kọ ló bímọ fún ẹni tó dẹ̀ lọ́kọ ò ló gáìdì ara ẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kò lọ́kọ ṣó ti yé yín nígbà tẹ́gbin wá fọkọ ẹ̀ lẹ̀ ó tẹ̀lé Egbin lọ kúrò níbẹ̀ yẹn tó fi lọ relocate sí Sango ṣó ti yé yín so báwọn méjèèjì bó ṣe mọ́ra nìyẹn gbogbo ìgbà tí Egbin wà ní ilé ọkọ ẹ̀ náà gbogbo oríṣiríṣi ìrúkúrì ìmíì tó máa ń sọ tí Egbin rìn yàtì ìmíì gan ò ṣẹlẹ̀ òun ló máa ń sọ̀sọ̀ fún Egbin. bí ló ń sọ gbogbo ẹ̀. láti manipulate ẹ̀ títí tí ẹ fi decide láti kúrò lé so ìgbà kí Egbin tó di pé ó conclude láti fọkọ ẹ̀ lẹ̀ ó dúró sí àdúgbò yẹn ó rẹ́ǹtì lé síbẹ̀ tọkọ Egbin bá wá bẹ̀bẹ̀ ń pé ìyàwó mi kìnnìkan ibi tó ti ń sọ̀rọ̀ yẹn lọ bí máa plan ni wòlíì tó máa pe Egbin pé ẹni tó wá bẹ́ẹ̀ nísinsìnyí ó ti mú ṣẹ́ dání tó fẹ́ fi kùn ẹ́ o kúrò ní sàkání ẹ̀ má jẹ́ kó ríṣẹ́ yẹn fi kùn ẹ́. irú tí mò ń sọ fún yín yìí when the time come ọkọ Egbin ó máa evidence ohun tí mò ń sọ fún yín ṣó ti yẹ yín nǹkan tí mò ń sọ Egbin máa wá ní ó dọjọ́ kan ọkọ Egbin ń bọ̀ láti ibì kan bóyá èèyàn kan oúnjẹ fún ó wá gbóúnjẹ yẹn dá nígbà tó wá dé Egbin wá sọ pé ògbóúnjẹ yìí wà ó fẹ́ fi bribe mi kìnnìkan Egbin àtọkọ ẹ̀ wá wọnú mọ́tò wọn fẹ́ sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n sì wà ń bẹ Egbin sì já bottle water tí yẹn gbé sínú oúnjẹ tó fẹ́ mu báyìí bọ́sẹ̀ dẹ̀ kún èèyàn látòdì di Ondo state wòlíì pé kọ́ pé Egbin pé èèyàn kan ti gbé poison wá fún o kó má jẹ́ Egbin ti jẹ nínú oúnjẹ yẹn pé kó má jẹ ṣé mọ̀ pé èyí tó jẹ yẹn kò pa títí àfìgbà tí bọ́sẹ̀ mú wọlé tó bẹ̀rẹ̀ sí lọ́gbò mẹ́bà. ṣé nǹkan tí mo sọ yé yín àgbọ́yé ìyá àbíbá bọ́sẹ̀ ló ń fọṣọ Egbin ṣé kí n túbọ̀ sí bí ní orí bẹ́ẹ̀dì Egbin ni bọ́sẹ̀ sùn tẹ̀lé Egbin níbi tó manipulate Egbin dé kò ná ọ̀rẹ́ kankan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kò ní èèyàn kankan àfi òun bọ́sẹ̀ àti ìyá àbíbá. tàbí ìyá àbíbá. àwọn méjèèjì àbúrò mọ́ sí wa àwọn méjèèjì òpè èèyàn dẹ̀ ni wọ́n misguide Egbin to the extent bàbá ọjọ́ tí mo rẹ́gbọ́n mi ó ti di disable ní 24th tí mo rí àbí 25th ó ti di disable voice note tí mo send sí tí mo fi ń ṣàdúrà tí mo fi ń ké nígbà tí mo rí ẹ̀gbọ́n mi mo máa send ẹ̀ sí yín nígbà tí mo rí bọ́sẹ̀ mo ní bọ́sẹ̀ kí lè Egbin ṣe fún ẹ tó dẹ̀ sọ woman yìí di báyìí nígbà tí mo rí ìyá àbíbá mo ní ìyá àbíbá kí ni mo mú wàhálà nínú gba yín tẹ́ ń gbẹ̀sùn ẹ̀ lórí wa àwọn pípù yẹn bàbá mo fọlọ́n búra fún yín tí wọ́n bá gbé ayé lálẹ́ ń pé káwọn pípù yẹn ṣépè páwọn kọ́ lọ pé ìgbìmọ̀ aláìwọ̀n lè ṣépè ní pé wọn ò ní ọwọ́ nínú ikú Egbin ṣé wọ́n rí gbogbo wéèzì bí tígbẹ̀yìn yẹn tó fi wá lè gba àwọn ọmọ Egbin ní ó ti bà orí àwọn ọmọ yẹn jẹ́ débi pé bàbá ó ti bà orí wọn jẹ́ like understand kéèyàn ti sọ̀rọ̀ burúkú sí etí ọmọ wọn àwọn ọmọ yẹn nísìnyí wọn lọ́kàn láti tẹ̀lé bàbá wọn àbẹ́mi àbúrò ìyá wọn bọ́sẹ̀ lọ fẹ́ tẹ̀lé mi ìríbi tí rẹ̀ ti ń ṣẹlẹ̀ àbí kò yẹ yín gbogbo mo ní mo tẹ̀lé gẹ́ọ̀ yìí lọ sí school láti lọ fúnra mi hàn wọ́n school pé èmi làbúrò ìyá wọn o pé ìyá wọn nǹkan kan mo wá ń béèrè lọ́wọ́ ẹni tó wà ní charge school yẹn láti fún mi ní phone number so that má lè máa get through sáwọn ọmọ yẹn lédi yìí dẹ̀ ṣe ojú sí woman yẹn pé kó má gbé fóònù fún mi nígbà bẹ́ẹ̀mi ṣe sọ̀rọ̀ èmi gbé fóònù dání fún mi kọ̀ lọ báyìí mo wá rí tó ṣẹ́jú mo wá insist pé woman yẹn gbọ́dọ̀ fún mi ní nọ́mbà mi ì fẹ́ sọ pé kó má dàbí pé inú school premises àtún lọ ń fa wàhálà jà ní mi ì fẹ́ sọ pé kí ló ń ṣẹ́jú mo ṣàwà calm ara mi lọ́jọ́ yẹn mo wá insist pé kí woman yẹn fún mi ní nọ́mbà so nọ́mbà tí woman yẹn wá fún mi kò ṣe nọ́mbà tó ṣe kọ̀
but mo máa ń rí status woman yẹn ó máa ń rí status mi bóyá torí woman yẹn máa ń rí status mi ló wà wọ́n kẹ́ ẹni tẹ́ni yìí gbé wá náà kò ń ṣe bóyá ẹni pé ó ń tọrọ jẹ àbí ìkọ̀kan bí woman yẹn ṣe kúkú wá send nọ́mbẹ̀ gangan sí mi nìyẹn pé òun ò mọ why but spirit òun ní kóun fún mi ní nọ́mbà yẹn kí n lè máa bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ṣé you don't get nísìnyí gẹ́hùn yẹn every bí mo yẹn bá yín sọ̀rọ̀ yín sìn tẹ bá sọ̀rọ̀ bóyá ẹgbèjà mi ó máa sọ pógùn ni mo fi bá yín sọ̀rọ̀. ó wá di ọ̀rọ̀ ẹ̀ kò tí ẹ̀ i'm not booked pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ní èmi ńgbà tẹ́ gbin wa kú ọjọ́ ó wá di 24th yẹn aṣá gbégbin lọ sí hospital doctor ní pé under prescription oògùn ni egbin máa wà pé tó bá lo oògùn dáadáa ní pé wọ́n máa recover ṣóyè yín àwa kúrò ń bẹ̀ egbin ṣàtọ́ mi pé àwọn ń lọlé wọ́n ṣe kíní èmi náà mo rányàn ló ń jẹ fún wọn kọ́ jẹ wọ́n jẹ nǹkan kan everybody dẹ̀ lọlé ní ọjọ́ yẹn nígbà tó di ọjọ́ yẹn mo pè wọ́n láwọn ti délé àwọn sùn ọjọ́ kejì mo pè wọ́n á sọ̀rọ̀ ọjọ́ kẹta mo pè wọ́n láàárọ̀ ọjọ́ tẹ́gbin kú wọn ò píkì kọ́ mo rò pé bóyá wọ́n bízì àṣé ní ọjọ́ Thursday èyí ti gbé egbin lọ ẹni tó ní ó ti ṣe operation ní January 29 ó ní lungs lọ́yàn ṣé ń gbọ́ àgbọ́yé ó ní lungs lọ́yàn wọ́n ṣe operation fún ní January òun ló jẹun tó fi jẹ́ pé ní January 29-30 ni mo rí egbin gbẹ̀yìn nígbà tó wọ́n ti ṣe operation yẹn tán náà ó tó pè mí pé ara mọ́ mi ò yá wọ́n wà ní báyìí nígbà tó sọ fún mi àwọn èèyàn ó wà evidence mo dákú lọ ní pé ẹ ń ṣe operation mi ìwẹ̀ 28 ní birthday tèmi èmi dẹ̀ ń ṣe birthday lọ́jọ́ yẹn èmi ń dunnú ó wà nínú ìnira ó dẹ̀ pè mí mi ò fẹ́ bá díẹ̀ jẹ́ kí ni díẹ̀ tí nǹkan bá ṣe ọmọ ìyá mi mo ṣáà lọ bẹ̀ nígbà tó wá di lẹ́yìn ìgbà yẹn ẹni tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe operation fún ní January ó tún gba Amẹ́ríkà lọ ó ní kò rí gbẹ̀yà wọ́n tún lọ ṣe another operation nínú ẹ̀ ní pé gáàsì ó wà nínú ẹ̀ wọ́n tún lọ ṣe another operation meanwhile egbin ní critical ulcer like critical one ni tí everybody mọ̀ pé health wọn ò really strong ó wá fẹ́ ṣe operation fún egbin tó sọ fún pé 70-30 ṣé ń gbọ́ ó dẹ̀ sọ fún ọmọ yẹ́ ó sọ fún ẹbí ẹ̀ kọ̀ọ̀kan ó dẹ̀ gbé lọ wọ́n dẹ̀ lọ ṣe operation yẹn fún wọ́n wá ṣe operation yẹn tán wọ́n ní pé kò gbọ́dọ̀ mu omi for the next 6 hours under 1 hour gẹ́gẹ́ dẹ̀ fún egbin lómi. báwo lè ṣe mọ̀ kó fún lómi. fúnra ẹ̀ ló fẹ́ nu ẹ̀dá rẹ̀ mo fi adánu ẹ̀bùrà fúnra rẹ̀ ló fẹ́ nu ẹ̀dá rẹ̀ ló fi dé rẹ̀ wípé nígbà tó ṣe operation yẹn tán mọ́mí wá sọ pé omi hùn àwọn mu omi hùn wọ́n mu bí mo ṣe lọ mú omi fún wọn nìyẹn lọ́mú omi yẹn nìkan bí aago kan lọ́kàn wọ́n wá balẹ̀. mo wá ń bí pé nígbà tó ní má fún èèyàn lómi for the next 6 hours ẹni tó ṣe operation ẹ̀yìn fún ó lọ fún lómi tútù mu tó ní pé kó má tó bá ń kígbe omi gan kó má fún ó dẹ̀ fún lómi láàrin tí ò tí pé hours tó ní kó fún lómi àkọ́kọ́ ó gbé lọ sí hospital without the family consent wọ́n tó fi wá operation fún o mi sọ fún anybody wọ́n ti gbà tẹ́gbin egbin ti kú gẹ̀yìn ti gbé gbin sí mọ́ṣúárì wọ́n fẹ́ gbé egbin wọn wá ambulance ni mo débẹ̀ o. mo wá sọ fún mo ní pé ìyẹn kò kí ń ṣọ̀rọ̀ sí i because tí n bá drag ẹ̀ immediately lọ́jọ́ yẹn òkú egbin máa ráre ṣé you don't understand bó ṣe mélòó pé okay meanwhile kégbin tó kú ó jẹ́ èèyàn kan tó yẹ pé drama queen lòun náà you don't understand àwọn èèyàn tó yẹ pé according to me drama queen ni ṣé you don't understand ó jẹ́ èèyàn tó yẹ pé tẹ́gbin bá fẹsẹ̀ báyìí bóyá kọ̀fin nǹkan gbọ́lé ni ṣé rí i pé mo fẹsẹ̀ gbá máa kú o ṣé you don't understand so kọ́ máa ń ṣe gbogbo àwọn owó eré bẹ́ẹ̀ máa ń sọ fún wọn pé ẹ̀yin lẹ́mọ́ ń tẹ̀ra lọ́wọ́ kú tẹ́ máa kígbe ikú wèrè kan kiri ṣé ti eyín so ọjọ́ yẹn mo wà lé ó kò send message sí mi ni ó ní ìyá Muiz ó ní tóun bá kú ó ní sitting room òun ló gbọ́dọ̀ sin òun sí nítorí pé òun ò fẹ́ kí òun àbí òjò kó pa sàárè òun
òun náà fẹ́ bi táwọn ọmọ òun máa wà tó yẹ pé táwọn bá jọ wà ní.